Kò sí ohun tó ń jẹ́ ètò ìjọba fìdíhẹ nínú èrò mi. Bẹ́ẹ̀ ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lójú ọ̀nà yìí yóò máa wáyé. Ìjọba àpapọ̀ ló fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú bẹ́ẹ̀. Ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ti rọ àwọn ènìyàn wípé kí wọ́n kọtí ọ̀gbọ̀nyìn sí ìròyìn ẹlẹ́jẹ̀ àti ìròyìn èké tó ń lọ káàkiri ìgboro ayé wípé ààrẹ Muhammadu Buhari fẹ́ gbé ìjọba fìdíhẹ kalẹ̀ lẹ́yìn ìgbà tó bá kúrò lórí àlééfà. Agbẹnusọ ààrẹ Garba Shehu sọ báyìí wípé ààrẹ Muhammadu Buhari kò gbèrò ìjọba fìdíhẹ nígbà tó bá kúrò lọ́fíìsì. Ó ní èrò àwọn ènìyàn ní láti kọjú ìjọba sí àwọn aráàlú àti láti kẹ̀yìn àwọn aráàlú sí ìjọba. Àwọn tó ń gbé ìròyìn náà kiri kò lè rí èrè kankan jẹ ju wípé kí wọn ó kẹ̀yìn ìjọba sí aráàlú. Ìgbésẹ̀ náà jẹ́ ohun tí àwọn ènìyàn kan tí wọ́n ti rò wípé àwọn yóò lulẹ̀ níbi ètò ìdìbò tó kù ọ̀sẹ̀ kan báyìí, bó tilẹ̀ jẹ́ wípé ó gbà wípé ìṣòro tó wà nínú àyípadà owó titun ó pọ̀ púpọ̀ tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì ń la oríṣiríṣi ìlà kọjá gẹ́gẹ́ bí ohun tó sọ. Ohun tí àwọn aráàlú ń dojú kọ ààrẹ lóminú, ó sì ti ń wá ọ̀nà àbáyọ. Èyí ló ṣe pàtàkì bó ṣe bá àwọn aráàlú sọ̀rọ̀ ní òwúrọ̀ Ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tí a wà yìí. Ó fi kún un pé láìsí àní-àní, Bọ́lá Tinubu ni ààrẹ Muhammadu Buhari fẹ́ kó gba ìṣàkóso ìjọba lẹ́yìn òun. Ló jáde lẹ́yìn ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai sọ wípé gómìnà CBN ó fi ayé ni àwọn ará ìlú lára torí wípé ó mọ̀ọ́mọ̀ ni. El-Rufai sọ fún àwọn aráàlú wípé àwọn kan wà tí kò fẹ́ kí akitiyan ìjọba ṣe èso rere lọ́nà àrí wípé kí ètò ìdìbò kó má wáyé. Gẹ́gẹ́ bí ohun tí El-Rufai sọ, àfojúsùn àwọn ènìyàn ọ̀hún ni kí ológun gbàjọba látàrí ìnira tí àwọn ọmọ Nàìjíríà ń là kọjá ní àsìkò yìí. Kò sí ohun tó ń jẹ́ ètò ìjọba fìdíhẹ nínú èrò mi. Bẹ́ẹ̀ ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lójú ọ̀nà yìí yóò máa wáyé. Ìjọba àpapọ̀ ló fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú bẹ́ẹ̀.